alhamdulillahi rabbil alamin. Mo ila sha nabi la wa yi. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ẹni odumo gbọ́dọ̀ sọ. Gbọ́dọ̀ wí. Alhamdulillahi rabbil alamin. Àwọn ta ìṣòro yẹ wá video. Alhamdulillah. Mo ila sha nabi ri alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ Ọlọ́run. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillah. Adúpẹ́ fọ́lọ́run. Bí wọ́n ti ń ròyìn mọ́sálásí Ànábì bẹ́ẹ̀ náà la bá. Bá ṣe bá náà nù ní. Àbá bẹ́ẹ̀. Assalamu alaikum. Wa alaikum assalam. Oya. Mo ila sha nabi la wa yi alhamdulillahi rabbil alamin. Ẹ tẹ̀lé wa. Nílùú Madina. Alhamdulillah. Wow. Ọlọ́run a dúpẹ́ o. Ọlọ́run a dúpẹ́ o. Alhamdulillah. Dá pé ìjọ ń gbà ní oya. Ẹ má jẹ́ ká miss ra wa o. Ẹ má jẹ́ ká miss. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìwọ tó ṣe pé ọdí òmúra ni kí náà porúkọ ẹ̀. Ọlọ́run àbá wa yóò ṣìkó lọ́rùn ẹ̀. A ṣàdúrà fún ẹ. Àmín. Ó dáùtù ara Ọlọ́run àbí? Ṣé ó ń dáùtù ara Ọlọ́run ni? Ó dáùtù ẹ̀ ni. Ọdí òmúra. Ó ní ọdí òmúra ni àbí? Ó ń dáùtù ara Ọlọ́run. Ojú mi dáadáa, ó lè lójú Saidi Sittu ti jábọ́ o. Ojú ti jábọ́ o. Ìkan sunkún pé bàbá ìyá wọn ti ya wèrè lẹ́ẹ̀kan. Mo bá pẹ̀ àwọn wèrè oníṣẹ́. Ẹwà àwọn wèrè oníṣẹ́ tí ìṣẹ́ ń ṣẹ́. Ìlú Madina la wà yìí. Wọ́n ilá ṣáà Nabi wa Muhammad sallallahu alaihi wa sallam. Allahu akbar sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Àmín. Ẹni olùmọ̀ gbọ́dọ̀ sọ. Gbọ́dọ̀ wí. Ìwọ tó bá hùn. Tó bá ṣe pé ọdí òmúra ni. Ọdí ó kíná korúkọ ẹ̀. Ìwọ náà lo táàbà lo ọdí ò fábà òmúra. Àbí kò lo fídíò. Bí wọ́n ṣe fídíò ni wọ́n máa lò. Àbí kò ṣe ẹdítì ní òmúra. Wọ́n lọ ẹdítì tiẹ̀. Ó gbéra sínú ẹ̀. Wọ́n máa rí ẹnu ẹ̀. Àbí? Ṣé ẹdítì lélẹ̀? Àbí? Ó lè ní wọ́n ń pli ẹ̀ ni. Ó lè lọ gbé sí ni. Ó lè ní wọ́n ń pli ẹ̀ ni. Ọlọ́mọṣẹ́ ìfàlù wa. Àmín sà. Ọlọ́mọṣẹ́ ìyọrù sí wa. Àmín. Ìwọ tó ń sọ̀rọ̀ pé ọdí òmúra tó lọ́ọ́ fẹ́ gbóúnjẹ fún wa. Ayẹ̀ tí mo ti ń. Ok. Tó bá rú ẹ lójú, ó lè fo àfáàyè nígbà nílé. Ó lè bọ́ lórí stẹ́pù rẹ̀ yìí. Kó fò látòkè. Ó wọ bàálù. Àbí kò nílò kó wọ bàálù, kò tiẹ̀ fò. Kò dẹyẹ kí wọn náà máa bọ̀. Kó bá bọ̀ wá sí mi. Lọ́ọ̀rí ẹ̀ kó tíra yẹ̀ wò. Kó náà máa bọ̀ kó wá bó ṣe. Bẹ́ẹ̀ni. So tó bá wá ń dárúkọ ọdí òun múra, àwọn òṣè ọdí òun múra o. Bẹ́ẹ̀ni o. Reality ni ìlú Medina la wà yìí. Sáwọn ọlọ́wọ́ wájú yìí. Àwọn ní iwájú yìí. Ìlú Medina la wà yìí ní mọ́ṣáláṣí Ànábì. Sallallahu alaihi wa sallam. Wọ́n ṣe kí mọ́gírìbì tán ni. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá lẹ́fẹ̀ẹ́ join wa bí irun tó o lè lo rocket. Àbí kò lo egbé. Kò lè gbé. Ojú òṣì tó ń tẹ̀yìn àfẹ́ ẹlẹ́bọ lẹ fi ń wo gbogbo èèyàn pé adúró ọṣẹ tẹ́tí wẹ́wẹ́wẹ́wẹ́ kò sọ yín di nǹkan kan báwo lọ ṣọ́ọ̀ṣẹ́ tẹ̀sọ́ ẹ̀dùn olówó ni mo tẹ́ ń gè ẹ̀yin mú gùn ṣọ́ọ̀ṣẹ́ lè sọ yín di olówó ni ọṣẹ ò lè sọ yín di nǹkan kan náà nẹ́tíwọ̀kì yẹn ó pọ̀. Ó ń ṣe bákan ó ń ṣe lẹ̀ o. Ṣọ́ọ̀ṣẹ́ lè sọ yín di olówó ni. Àbí? Ọṣẹ ò lè sọ yín di olówó àánú Ọlọ́run lè fi ń lówó Wallahi. àánú Ọlọ́run ni ẹni tó bá lówó Ọlọ́run ṣàánú ẹ̀ so kò dìgbà tó bá ṣoògùn kó tó dáa fún ẹ jáwọ́ ń bí oògùn jáwọ́ ń bẹ̀ o nídìí ọṣẹ àwúrẹ́ o nídìí ọṣẹ tájà o nídìí kankan o nídìí orí èèyàn nídìí orí o nídìí apẹ́ èèyàn nídìí ẹni tí gbára lọ́lọ́run Ọlọ́run á tú ẹ ìwà àfáà especially ẹ̀yin àfáà
tẹ́ gbà lọ́lọ́ tẹ́ ń ṣó oògùn tẹ́ bìlú pé oògùn tẹ́ bá ṣe ló lè sọ yín dé. àbá kan méjì lórí Facebook ìyẹn ní kọ́mọ kéwòn máa nú owó mọ́ kó máa nú owó mọ́ ọpọlọ lẹ́yìn. èmi náà ẹsẹ̀ rí ni olórí bú ara yẹn ìyẹn ó ń bú ó ń sọ pé umura tẹ́fẹ́ lọ rèé o umura tẹ́fẹ́ kó yín lọ rèé o wọ́n lè ti kó yín lọ bẹ̀ mọ́ ń bọ̀ wá bá ìwọ afẹ́ ẹlẹ́bọ yẹn ìwọ afá onísọkúsọ ìlú wo lè ní wèrè yẹn náà. ọmọ Ìkirè Ìkirè ló ti wá ní Ìkirè kan yìí abájagbajagba mò ń bọ̀ abẹ́ afẹ́ ẹlẹ́bọ abẹ́nu jáwáyà tó ń pariwo àṣírí ti tú ṣe pé wọ́n fẹ́ rán yàn lọ́wọ́ múra àṣírí wa tú ṣé ó múra wa jẹ́ kú àbọ̀dẹ̀ lélẹ̀ pé ìyàwó ẹ̀ kó pọ́ mú ẹ̀ kó pẹ́ bí ẹ̀ kó tún pajá náà sì kó gbogbo wọn ká máa kóra yín bọ̀ máa rán yín mọ́ka kò ní kú rè ìwọ àfa yẹn wèrè babaláwo yẹn ni o mo dẹ̀ ń bọ̀ abẹ́ kò ní kú rè mo yín bọ̀ abẹ́ o mi ì ṣeré o mo ń bọ̀ abẹ́ fídíò tó ṣe yẹn àti ibi tó ti ń nú ọ̀pọ̀ tó ti ń nú owó mú ọ̀pọ̀ lọ lẹ́nu olórí burúkú wàá ṣàlàyé ẹ̀ fúnjọba o dẹ̀ nú o tún náà ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo yahoo wàá ṣàlàyé ẹ̀ fúnjọba torí mi á sìn ẹ́ débi tó rò láyé ẹ̀ bí isnin láì òun sọ pé wọ́n ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn ọmọ tó ń jalè ó mọ̀ pé òun ń ṣiṣẹ́ fáwọn olè ní tó ń sọ o ní tó ń sọ pé òun ṣe oògùn fáwọn olè nítorí nìyẹn o. àwọn tíjọba ń wá. àwọn tó ń jalè onóhun ṣoògùn fún wọn torí pé èmi ò ní bẹ́ẹ̀ pẹ́ òun ṣiṣẹ́ fáwọn yahoo òun ṣoògùn fáwọn olè ní yahoo o olè ló jẹ́ yahoo yahoo o àwọn tó ń ṣe yahoo yahoo olè náà ń jà ohun tó ń sọ ni pé òun ṣoògùn fáwọn olè tó ń sọ nìyẹn torí gbogbo ẹni tó bá ṣe yahoo olè ló ń jà wàá wá ṣàlàyé ẹ̀ fún ìjọba ìwọ àfà yẹn ẹ bá ń gbé fi ní fídíò jáde àwọn ìjọba fojú ẹ̀wọ̀n kó mọ̀ kó mọ̀ wá bò táwọn ìyàwó ẹ̀ ti máa pè nílé pé. àbá ẹlẹ́mà lo ìfúnpá àbí ẹlẹ́mà lo ogun kí wọ́n ti ń porúkọ ẹlẹ́mà lo kí wọ́n ti ń porúkọ ẹ̀ ẹlẹ́mà lo ogun fúnpá. mo fẹ́ wá fídíò ẹ̀ jáde ìgbẹ́ fi wẹ̀ pé kú palẹ̀ mọ́ mo dé tán wọ́n àfáà yẹn mo ń bọ̀ mo fẹ́ gbójú ẹ̀ jáde kan rí ẹ pé lórí ikú ni ẹ bẹ́ẹ̀ ni àdánù ẹ ní òfò ni ẹ o mo ń bọ̀ ẹ̀dẹ̀ wá fídíò ẹ bá ń wá ojú ẹ̀ jáde àfáà ní wà náà yé nígbà gbogbo ayé mo ń bọ̀ àbá ìwà àfáà yẹn ojú ẹ̀ nílé ìwà àfáà wèrè yìí lé o ìwà àfáà yìí ni o ṣòtò lójú ara ẹ olórí bú babaláwo oníwọ̀n mọ̀ kí ó púpọ̀ but olóògùn lòun o lè pọ̀ ẹ̀ láàfà oníláwà níní o ẹ̀yin àfà làbíbù lágbàjẹ́ ẹ wo lórí burúkú yìí mọ̀kóńdòrò ni o tẹ́lẹ̀ bábánẹ́lẹ̀ yìí ní ṣàkàṣàkà 20 tó fi ń ṣoògùn ṣe rọ́ ni ó ń fi owó sí ẹnu ọpọlọ ó ń tẹ̀bọ̀ ọpọlọ lẹ́nu mo ní fídíò ẹ̀ lọ́wọ́ àfà yìí irú wa ìwà ń bọ̀ wá pé mo tẹ́ náà fẹ́ jẹ́ ẹ sọ fún ẹni kó lọ lè palẹ̀mọ́ yẹpẹrẹ àsìkò ti tó bàbá kò sí wàhálà. mo ń bọ̀ àbá àfàwòrè yìí ni o ẹwọ ẹnu ń já wáyà mo ń bọ̀ àbá ẹ̀ tó ti gbọ́ àsìkò ti tó ni mo dé tán ìwà àfà yìí ojú ẹ̀ lájà. ọ̀hún sóògùn fọmọ yahoo yahoo ọdẹ láyà ọdún sóògùn fọmọ yahoo. ìjọba Ọ̀ṣun state wọ́n máa palẹ̀mọ́ lọ́sẹ̀ yìí. olórí burúkú tó sọ bẹ́ẹ̀ rẹ̀ olóhùn sóògùn fún ọmọ yahoo yahoo olóhùn ṣáájò fún wọn ájò kí ló pè lájò. olóhùn sóògùn fún ọmọ yahoo òun sóògùn fún ọmọ òun ṣáájò fún wọn òun ṣáájò fún àwọn olè ìwọ ló jẹ́ káwọn ọmọ olè kan jáwọ́ bí olè kan jà kò mọ̀ pé tó ń sọ nìyẹn ìwọ àfà yẹn mò ń bọ̀ abẹ́ ìlú Mẹdínà làwọn ẹ̀ ọlọ́run jẹ́ aṣoríire wọn ò lè já wálẹ̀ ìgbà tó ń lọ ò lè já wálẹ̀ ọmọ pa àmọ̀ náà mọ́sálásí ànábì lè lé ọlọ́run jẹ́ aṣoríire wọn náà wòran. mo dín mọ́ iláṣẹ́ ànábì alhamdulilayi sallallahu alaihi wasallam ẹ̀yin tẹ̀ ń pariwo pé ọ́díò ń múra ọ́díò kí náà porúkọ ẹ̀ àyíjẹ mọ́sálẹ̀ tètè mi o tó bá di next month mo tún ń bọ̀ èmi ní kọ́kọ́ o mo tún padà bọ̀ next month the evening light tí bá fẹ́ wá tí wá wo èèyàn ká tún máa jọ wá
wá wò pé báwo lè jẹ́ bó ṣe jẹ́ ni ọlọ́run lójú orí bẹ́ẹ̀ wà fà ọlọ́run lójú orí bẹ́ẹ̀ mọ̀ ń parapọ̀ pẹ̀lú àwọn fámìlì mi èké ìyẹn tí bá ti parí pálásì mi tán màá wá pẹ̀lú àwọn ẹbí mi káwọn náà wá bá mi dúpẹ́ fọ́lọ́run èmi wá dúpẹ́ fọ́lọ́run ni mo wá sin àwọn àfáàsọ̀ díkì àtàfà àríwánu ayé nígbà wà èmi àtàfà Osúbùrẹ́ mọ̀ owó ọkọ̀ ìyá mi náà lájọ sí wọn wá Osúbùrẹ́ mọ̀ ọmọ jagun alásà àwọn bá ṣàmì fọ̀hún látẹ̀yìn wọ́n lè lọ ṣàmì fọ̀hún látẹ̀yìn wàá jọ sí wọn wá kókó wá ṣe òmùra àti brọ́dà mi kan àwọn wá láti bẹ́ẹ̀ ni àwọn wá láti Austria àjọsìn àwọn àfáàwà ìwà kókó àwọn náà wá ṣe òmùra gbogbo alájọ wa ń bí adúpẹ́ fọ́lọ́run alhamdulillahi rabbil alamin ẹni òdùmọ̀ gbọ́dọ̀ sọ tí náà ò bá dùn wàhálà tí ẹni yẹn èmi wá dúpọ̀ oore tọ́lọ́run ṣe fún mi pé mo bẹ Ọlọ́run mo ṣàdúrà 3 nílùú Mọ́kà àti àdúrà 2 nílùú Mọ́kà pé Ọlọ́run jọ kó ṣe pọ̀ 2 báyìí fún mi Ọlọ́run dẹ̀ ṣe méjèèjì so ìwọ náà tó bá nídìí àánú Ọlọ́run tọ́lọ́run bá kẹ́ ẹ má bọ́ nílùú Mọ́kà kó wá bẹ Ọlọ́run kó lọ ṣe òmùra kó máa bẹ Ọlọ́run gbàdúrà ó nídìí ọṣẹ àwúrẹ́ ó nídìí ọṣẹ ìtajà àwọn olórí burúkú ló ń ṣe ọṣẹ àwúrẹ́ àtọṣẹ ìtajà àfáà tó bá ń ṣe ẹni òfò ní ẹni àdánù ni irú àfáà tó sọ̀rọ̀ à ń sìn yẹn mò ń bọ̀ wá bóun ó ní mi ò sọ̀rọ̀ mọ́ pé torí pé owó ti Ọlọ́run ti fẹ́ mi lówó ẹ̀rọ pé kò sọ̀rọ̀ mọ́ Ọlọ́run ti kẹ́ wá gbé àwọn ọmọ kan jáde orí òun burú ni kò mọ̀ pé mo bísí ni but mo wá ń bọ̀ wá bá áfìlì ẹ̀ ó gbọ́ áfìlì ẹ̀ inú àdùn Ọlọ́run àdùnnú pẹ̀lú ìyà mo ń bọ̀ wá bá ọlọ́mọṣẹ́ ṣe rọrùn ọ̀rọ̀ ìtàbásọ̀ ní kẹ́ máa bá fàdíyé lọ ẹ sálámọ̀ sáwọn èèyàn yìí. tọ́ akíwògbẹ̀yìn àbáwá yín yá wa lálùbáríkà Ọlọ́run jà túbọ̀ ní pẹ̀lú agbára Ọlọ́run ìlú Madina la wà yìí ní mọ́ṣáláṣí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo dúpẹ́ Ọlọ́run mi ò lérò kó máa débi láyé mi ò ní lẹ́kàn kó máa débi láyé mi but alhamdulilayi rabbil alamin di mọ́ṣáláṣí ànábì la wà o mọ́ṣáláṣí ànábì la wà àbí ẹkúbẹ ẹ má bọ̀ báyìí di mọ́ṣáláṣí ànábì la wà yìí mọ́ṣáláṣí ànábì wa Muhammad la wà sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ọlọ́run dákun bá wa kí ànábì wa Muhammad ọlọ́run bá wa gẹ ànábì wa Muhammad àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn dákun ọlọ́run bá wa gẹ wọn ọlọ́run la ilaha illallah la hawla wala quwwata illa billahi alil azim gbé ṣe lè gbé bàbá ẹni ìwọlé gbogbo yín tẹ́ ń bẹ̀rẹ̀ ládùúrà ilé gbọ́mọ́ta mo ṣàdúrà fún aláìyọ ẹ̀nà gbogbo mọ́ta ni mo jíṣẹ́ yín síwájú Ọlọ́run gbogbo yín ni mo jẹ́ iṣẹ́ yín níwájú Ọlọ́run ìyá Mariam ọ̀rẹ́ yìí mo jẹ́ṣẹ́ yín Ọlọ́run àmì gbàdúrà yín ọjà yín yóò máa gòkè sí lágbára Ọlọ́run gbogbo ohun tẹ́ ń tọrọ níwájú Ọlọ́run Ọlọ́run àmì ṣe fún yín náà lágbára gbogbo ohun tẹ́ fẹ́ láburú Ọlọ́run àmì gbìyànjú sí lágbára Ọlọ́run gbogbo ohun tẹ́ ti wípé ẹ̀ ń bọ́ lọ́hùn sọ pé ẹ̀ lè bẹ́ẹ̀ nìkan sọ àfọ́ Ọlọ́run ọba náà Ọlọ́run ọba mo bẹ́ẹ̀ lọ́wọ́ ọba àdékẹ́lá fún yín lágbára Ọlọ́run mú fún yín lọ́rùn gbogbo ohun tí ẹ wá fẹ́ lórí ayé yín lórí ọmọ yín lórí ọkọ yín lórí gbogbo ẹbí látòkèdélẹ̀ Ọlọ́run fi ṣàdánwò fún yín lágbára Ọlọ́run bàbá mi adéwálé ṣìnáwó bàbá àlùbáríkà bàbá dáadáa nìyẹn bàbá rí bàbá dùnú lágbára Ọlọ́run ń já wá yín tì Ọlọ́run jẹ́ kẹ́mi túbọ̀ gùn fún wa mùsíbà tí ó dé báyìí tí ẹ fi bú sẹ́kún lágbára Ọlọ́run jẹ́ kó kàn yín ẹ máa lékún sínú ọlá ni ẹ máa lékún sínú iye ni ẹ máa lékún sínú àlùbáríkà ni ẹ máa lékún sínú ìsìtìjábà ni wala hawla wala quwwata illa billahi al-azim bàbá mi ayọ̀ babs bàbá àlùbáríkà mo rọ́wọ́ yín Ọlọ́run jà túbọ̀ ní pé bàbá kò ní bàjẹ́ fún yín nígbà kan o ẹni tọrọ jẹ ẹni tọrọ mu ẹni tọrọ lágbára ẹni tọrọ lágbára Ọlọ́run wala hawla wala quwwata illa billahi bàbá mi abẹ́gilówó Ismail bàbá àlùbáríkà adìkì tó pọ̀ mo bẹ̀rẹ̀ wọn bàríkà tó mi darí ẹ̀sìn yín orí tẹ́ kó máa dé tán tí ọ̀tá máa bínú láti fẹ́ lọ pé olólódé tó báyìí wọ́n máa bínú wọ́n kọ́ máa bínú yẹn wọ́n kọ́ máa gbé adálẹ̀ lásán tó ń lé ní ọkàn ṣe oore bẹ́ẹ̀ Ọlọ́run mi darí ẹ̀sìn lágbára Ọlọ́run la ilaha illallah bàbá mi dáadáa ọlásùnkànmí alẹ́ òwe abálùbáríkà kò ní bàjẹ́ fún yín dáadáa yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní járánkì yín Ọlọ́run ní yẹpẹrẹ yín lágbára Ọlọ́run
ọlọ́run wà nígbà islam lọ́wọ́ yín dáadáa yóò ní bàjẹ́ ẹ máa lókè sẹ́ni jábọ̀ wọ́n fa àná ẹ̀hún mọ̀kánná líyà ìyá mi alájà Sittu àwọn náà wà ń bẹ̀ wọ́n dúró síbẹ̀ ìyá àlùbáríkà gbogbo àlọ́mísálàmù sọ̀rọ̀ ń ṣàdúrà fún wa lágbára ọlọ́run àmá kò ní bàjẹ́ fún yín o màámi tí wọ́n ti wá ń sọ fún mi wọ́n ní àwọn tó fẹ́ wá sílé ọlọ́run káwọn tó fi já ìlàyà àwọn tó fẹ́ pààrẹ̀ lágbára ọlọ́run ṣe bẹ́ẹ̀ o torí wípé ebi tẹ́mi náà wáyìí mi ò lérò ẹ̀ wàláhì ọlọ́run ló kọ́ ṣe kí ni o ọlọ́run ló kọ́ ni pé ó yá ó ti yá náà nìyẹn a sì wá síbẹ̀ alihamudulilayi rabbil alamin lágbára ọlọ́run màmá mi alájà Sittu kò ní bàjẹ́ fún yín lágbára ọlọ́run ẹni tọrọ jẹ o ẹni tọrọ mu ẹni tọrọ lágbára sí tọrọ lágbára ọlọ́run wàlà hawla wàlà quwwata illa billahi azim wàlà hawla abawa abu alfana abi mi bẹ̀rù kọ́ yín ẹ̀dá o mo ṣẹ̀ṣẹ̀ àdúrà fún yín lágbára ọlọ́run ní fẹ́ aburú kàn yín o wàlà hawla wàlà quwwata illa billah abawa bello abdulhamid aka olewu god heritage special bread lágbára iléeṣẹ́ lẹ́yìn tọrọ lágbára ọlọ́run adarí ẹ̀ sí yìí o ọlọ́run àwọlá sí tóbi rẹ̀ ọlọ́run àwọlá àṣẹ rẹ̀ ọlọ́run àwọlá pé ọlọ́run ọba náà kò tó méjì kò ṣe fún ẹnìkan ẹnì kò ṣe fún wí ọlọ́run ọba tó yí pé ẹnìkan ò lè mú ọba tó yí pé ẹnìkan lágbára tó lágbára ọlọ́run àwọlá sí tóbi rẹ̀ láì tẹ́ ń gbé níwájú ọlọ́run èrò ọ̀nà báyọ̀ lọ́wọ́ àmì fìlẹ̀ lọ́wọ́ wala hawla wala quwwata illa billah abu alfana said yusuf àbí ṣe yusuf nàbí yunus tó mo ṣàdúrà fún yín kò ní bàjẹ́ fún yín o ẹni tẹ́lẹ̀ kà lágbára ọlọ́run láhàwọlá bàbá ibrahim isaac gbogbo tẹ́yìn náà ń fẹ́ ọlọ́run mi ṣe fún yín gbogbo ohun tí ẹ fẹ́ ọlọ́run gbìyànjú sí lágbára ọlọ́run kámẹ́rọ̀ sí lọ́dọ̀ yín gbogbo ohun tí ẹ fẹ́ ọlọ́run ṣàdánwò fún yín lágbára ọlọ́run àmùsíbà kéde mùsíbà tóbi ọlọ́run ló jẹ́ ti lágbára ọlọ́run wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwọn èèyàn pọ̀ tó bẹ́ẹ̀ mi ládùúgbà mo ti ṣàdúrà fún yín ṣùgbọ́n èèyàn ìsàbúrà ni èèyàn tó di eléyìí ìsàbúrú eléyìí àwọn èèyàn bẹ́ẹ̀ mi ládùúgbà tó pọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ mi ní àdúrà tó yẹ kí ni tí ó pọ̀ dáadáa bàbá mi tàtún ni tàlú wà mbẹ afa abdulrahman ismail mo ṣàdúrà fẹ́ yín náà o ọlọ́run dá yín láàmú ọlọ́run nípa burúkú kan yín lágbára ọlọ́run dáadáa yóò ní bàjẹ́ o lágbára ọlọ́run ogun tó lọ́run ṣe fún yín lórí kò ní bàjẹ́ abu abdulmatin mo ṣàdúrà fún yín ọ̀rọ̀ yóò ní dúdú yín lágbára ọlọ́run dáadáa yóò ní bàjẹ́ ẹni kábùkù ọlọ́run ní jára kí yín lágbára ọlọ́run la hawla wala quwwata illa billahi azim àwọn tó wá tọ́ bẹ̀ mí níṣẹ́ tó ní kí bá àwọn bẹ ọlọ́run àbẹ̀tí bẹ ọlọ́run ní mọ́kà mo tún wá ń bẹ ọlọ́run nílùú Madina báyìí mo tún bẹ ọlọ́run bíi kí ọlọ́run kó dákùjọ nínú ọlá ẹ̀ gbogbo ẹ̀tẹ̀ ń tọrọ ọmọ ọlọ́run àbí fún yín lọ́mọ ọmọ ọ̀dùnnú ọmọ rẹ ọmọ ọ̀dùnnú ọmọ rẹ ọmọ àlùbáríkà kọ́lọ́run àmì jogún ẹ̀ fún yín lágbára ọlọ́run kùrátù ayún nínú ọmọ kọ́lọ́run àmì jogún fún yín ọmọ àlùbáríkà ọlọ́run má fún yín ní ọ̀tá yín lọ́mọ ọlọ́run má fún yín ní ọ̀tá yín lọ́mọ ọlọ́run má fún yín ní fìtínà lọ́mọ má fún yín ní zina lọ́mọ kùrátù ayún ní kọ́lọ́run bá ṣùgbọ́n àwọn yín wala hawla wala quwwata illa billahi azim àtúni bàbá wa yá mi gbọ́dọ̀ gbàgbé bàbá mi dáadáa alálùbáríkà ní àbá náà púpọ̀ bàbá rí ní àbá náà púpọ̀ bàbá mi jáyé sinmi bẹ́ẹ̀ ni jáyé sinmi Nurudeen mádàrí ọlá jáyé sinmi àbí mádàrí ọlá jáyé sinmi ọlọ́run ò bá mi dúró tì yín o ọlá mi dúró tì yín má fà burúkú yẹn láyé ọlọ́run bá mi gbàdúrà yín la ilaha illallah àbáwá ambali adébáyọ̀ oyi kọ́sọ́lá mélòdì tọ̀ ọlọ́ba àgbàdo àtẹ̀yìn náà ohun tẹ́yìn náà ń fẹ́ ọlọ́ba mi ṣe fún igun tẹ́ẹ̀fẹ́ ọlọ́run fi ṣàdéhùn fún yín lágbàdo kárí gbogbo ẹ̀rọ kọ̀ọ̀kan wá náà ẹ̀yin tí mo rántí àti tí mo rántí gbé mo ní ṣàdúrà fún mi dárúkọ gbogbo yín ẹ ṣe bẹ̀ mí mo list orúkọ yín ni mo ti ṣàdúrà náà fún yín lágbàdo ọlọ́run ọlọ́run àgbàdo kan yín lágbàdo ọlọ́run wala hawla wala quwwata illa billahi al-azim ìlú Mọ̀dínà la wà yìí ìlú Mọ̀dínà la wà yìí kì í ṣe ọ́díò múra ilé òṣì ọ́díò múra orí ìbàjẹ́ orí kì í ṣe ọ́díò múra bó ṣe rí nìyẹn ọlọ́run jẹ́ aṣoríire ọlọ́run jẹ́ aṣoríire níbo tí àfáàní ìdíwánu wà fà. àbáyé ìdíwánu wà pọ̀ ọdún àwọn àbẹ̀ àwọn tó lọ ẹ bá ń kọ́ rẹ̀ mi dáadáa o ṣubú rẹ̀ mọ̀ àbọ̀ owó ọkọ̀ yá mi náà owó ọkọ̀ yá mi náà o ṣubú rẹ̀ mọ̀ o ṣubú rẹ̀ mọ̀ wọ́n àjọ wà ibẹ̀ náà ni wọ́n ti sá lọ ni. wọ́n ti sá lọ ọlọ́run jẹ́ aṣoríire ọlọ́run jẹ́ aṣoríire
òótọ́ ni ẹ̀yẹ́ ká ló dáadáa o. tó lọ bá ayé ló bẹ̀ wá. mẹ́ta wí tó wà. tó lọ pọnà tọ́lẹ̀tì. Náà tọ́ ẹ̀yẹ́ ká ẹ́ndì láìpì. báwo ló ṣe kúrò lára wa tó. ẹ̀yẹ́ ká ẹ́ndì láìpì báyìí náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.